mo kí yín ẹ kú lẹ́jà rẹ ní gbogbo ibi tí wọ́n ti gbé tí ń wò mí lágbára ọlọ́run àlùbáríkà ọlọ́run kò ní fi yín sílẹ̀ ojú tẹ̀ fi ń wo ìran ìlójú náà ò ní fọ́ mo dúpẹ́ fún àdúró tí ibẹ̀ ṣe ń fọ́lò tẹ̀ ń ṣíà tẹ̀ ń kọ́mẹ̀ntì mo kọ́ fẹ́ bẹ̀ láòkọ́ sí ẹ̀jọ́ tó ọlọ́run ẹ má jẹ́ ká bí ṣe wípé kákọ̀wé lásán mo bẹ̀ yín ẹ bá mi máa like ẹ bá mi máa ṣíà ẹ bá máa kọ́mẹ̀ntì ìgbà yìí gan ni inú èmi gan lè dùn tàbí lè máa ráwọn nǹkan táwọn sọ tó lọ́wọ́ máa pa àwọn sọ pé ẹ̀yin náà ń gbádùn wa bẹ́ẹ̀ bá ń ṣe lè lẹ́ ń fún wa ní promotion tó bá fẹ́ kí iléeṣẹ́ tiwa yìí náà kó ní ìtẹ̀síwájú ẹ pé mi kì í sọ pé ká ba ẹnikẹ́ni ló kọjá tó pé kí náà iṣu ìgbà tó kọ ẹ bá bàjẹ́ la máa ní followers kì í ṣe màtá wa bó kọ èèyàn jẹ́ la máa ní ẹ tó pé ó lè bá wa share kí ẹ bá orúkọ èèyàn jẹ́ ká tó rí good comment kò jẹ́ àdá kí n ṣe tòótọ́ kẹ́yìn kan máa bu bá bómi náà ní jòsì tó ń bá mi sọ̀rọ̀ lórí ẹ bá mi láìkì ẹ̀jọ́ tí ọlọ́run wà pẹ̀lú. láyé ayé pápá àwọn ọmọ yorùbá aláburújù o aburú gan ni ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ ṣe oore fún yàn fún ìdí kan pàtàkì ọmọ ìyá méjì ẹ̀gbọ́n àtàbúrò tó pé ìyá kan lọ́wọ́ kan ló bí wọn yẹ́yà pé ó máa ń ṣòro fẹ́ lómi láti pé kó ṣe oore fún àbúrò rẹ̀ lásán kì í ṣe pé ìwà ẹ̀ ló dáa ṣùgbọ́n nǹkan tí àwọn ẹlòmíín máa ń ṣe táwọn fi bí ṣú olóore ó pọ̀ àfi bí ṣú olóore pọ̀ náà àwọn ọmọ yorùbá gan ẹ bá dọ́dọ̀ àwọn ọ̀dà ìbò ìwà wọn yàtọ̀ sí tiwa nípa ti bẹ́ẹ̀ bá a ṣe lẹ́wà àṣà ta lẹ́wà èdè ta ní ìkónimọ́ra ta ní gbogbo nǹkan ṣe eré lè tí mo sọ aburú gan à ń ṣọ̀tá ara wa jù ibi tí mo lọ gan rèé lẹ́yìn pé mi fi bẹ́ẹ̀ dáhùn sọ̀rọ̀ báyìí kan ọ̀rọ̀ ní ẹlẹ́sìn dé ṣùgbọ́n tí mo fẹ́ dáhùn sí i màá sọ ìdí ẹ̀ fún yín arákùnrin kan èyí tí mo ṣáà rántí ni Rótìmí Dagboru àbíkẹ́lẹ́ pé Rótìmí ọ̀dàlẹ̀ Rótìmí Daniel tọ́mọ ọ̀dà pé Rótìmí ọ̀dàlẹ̀ Daniel Dagboru òun ni mo fẹ́ sọ ìlú pẹ̀lú alàgbà kan tó iṣẹ́ lọ́dọ̀ wòlíì àgbáyé àdánimógo ẹni tí ọlọ́run ti dá ọlọ́run ti dáná ọlọ́run ẹni tí ọlọ́run bá ti látọ̀lẹ̀ ní bùkún ó ti bùkún ni bó ti kẹ́ tí wọ́n máa sáré láti kíkẹ́ ibi ṣubú ẹ̀kọ́ máa gbé ẹ̀ ṣubú bàbá kan máa ń sọ lójú mi ìbànú lọ a ní ẹni bá fa títí yóò fà lé orí ara títí ẹni pé pàǹtí ti ń bẹ lókè ìwọ́n tó fẹ́ fà á kò sígbà tí ò ní jábọ̀ lé olórí òun tẹ́lẹ̀ mi sì ń fa wá tí a fà tán á di wàhálà ayé rẹ̀ sí gbèsè ayé ẹ̀ ẹ jẹ́ mu wá sí ìrántí ẹnìkan gbà kan ló lọ ṣe dídí àwo orí tó fi bú bàbá prayer center tó fi sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó sọ oríṣiríṣi àwọn nǹkan àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ẹni náà dà lónìí kò kú ṣùgbọ́n wà láyé bí aláìsí kì í ṣe pé ó kù ìdí ni pé tẹ́ rí àwọn kan pé a gbúdọ̀ sọ òdì ọ̀rọ̀ sí wọn èyí máa ní gbogbo ètò tí màá ṣe lórí ẹni máa ń wà extra careful láti sọ òdì sí àwọn kan àwọn bí òjíṣẹ́ ọlọ́run àwọn wòlíì àwọn àfáà àwọn oníṣẹ̀ṣe mo máa ń lọ́ra tó pé ìwé mímọ́ tó sọ ní ẹ má ṣe fọwọ́ kan ẹni àmì òróró mi ẹni àmì òróró làwọn àṣàyàn wòlíì ìgbà tẹ́lẹ̀ kan bá pé o ti bá òun ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún wọ́n sì tún sọ pé odidi bá 5 bedroom flat ní kọ́kọ́ ẹni tó ṣe lọ́wọ́ bàbá tó kọ́ bẹ̀rẹ̀ wàhálà yìí gẹ̀gẹ̀ tó lòun wòlíì CAC tó lòun ti bá Olúwa lọ ṣe iṣẹ́ pọ̀ àwọn oníṣẹ́ tó ń bá wọn ṣe iṣẹ́ yìí ò gbé wọn mọ́ fi iṣẹ́ lẹ̀ wọ́n sí lọ́pọ̀ nídìí iṣẹ́ òkàn ní máa bá wọn ṣètò ni wọ́n sì ń fún wọn sálárì wọ́n fi kọ́kọ́ ilé lẹ̀ lọ́wọ́ kọ́kọ́ ilé wà lọ́wọ́ láti gba ọdún márùndógún lẹ́yìn ilé bàbá ètò sọ torí bí tẹ́ wá ti wòlíì Olúwa lọ́dẹ kò fẹ́ sọ gbogbo ọ̀rọ̀ ló fi ń sọ pé òun ò fẹ́ sọ nǹkan kan ṣùgbọ́n bá pàtí ń ti igi bọ ìsà eku ó ṣeé ṣe kí èlù ó jáde ńbẹ tí a ti ń tìgìbọ táwọn àríkẹ tó ṣeé ṣe kí nǹkan mi ò jáde nínú ìsà táwọn sọ yìí bàtà wá ti ti bàbá ẹdẹ lọ́wọ́ adá ó wà fìlà pé òun ò fẹ́ kẹ́nìkan ní ètò ìsọ̀ bàbá ẹ̀ máa ń sọ ẹ má gbèjà òun ẹ jẹ́ kọ́lọ̀ ó gbèjà ṣùgbọ́n àwọn kan ò ní dákẹ́ nígbà tí ń dákẹ́ máa sọ fún yín lónìí ọmọ ológo ni Olúwa lọ́jẹ́ nílùú bàbá tó bí èmi lọ́mọ àti ìlú ìyá mi ọmọ wọn nídòó ọ̀gàngàn gbòdù lèmi Sunday Àgbàjáde lẹ́gbòjẹ́ ọmọ ológo ni ìkànnú àwọn ẹbí tèmi rí ìdó bí ẹnìkan bá wá lóun fẹ́ dúró sí nìkan òun fẹ́ bá ló kọjá ìṣẹ̀dálẹ̀ àbíyamọ òdòrán àbárò ẹni bẹ́ẹ̀ ló kọjá Rótìmí Dagboru àbí ọ̀dàlẹ̀ àti ìwọ bàbá ẹni pẹ̀lú àti àǹtí ẹ̀tẹ́jọ́ máa ń pa lórí ẹ̀rọ Facebook ẹ ṣọ́ra ìbẹ̀rẹ̀ wàhálà èèyàn máa ń mọ̀ ṣe tó máa mọ ibi tó wà parí sí ẹ má forí kó nǹkan tó yẹ kẹ́ forí kó torí ẹ̀gún ni fún yín ìbádàn tó bá mọ ẹbí Rótìmí Daniel gbogbo ọkọ tẹ tó lòun wà lórí ìbò ẹ tètè pé ó bá ti fa ọ̀ràn wálé tán yóò di ẹrù yín ẹ tètè pé ẹ kìlọ̀ fún ẹ sọ fún kó má fẹnu kọ
kó má fi ẹsẹ̀ kọ, kó má fi ara kọ, kó má gbogbo ara kọ. Ẹ pé èmi mọ̀ pé olú ọmọ agboolé ibì kan ni, èmi ò sì ń gbàdúrà pé olú ọmọ agboolé kan ó ṣègbé, ṣùgbọ́n ẹ wá sọ fún Fáráò gidi ni Rótìmí Daniel àtàwọn tó pé wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ Rótìmí Daniel àtàwọn tó pé wọ́n jọ máa ń sọ táwọn gbà pé àwọn fẹ́ ba orúkọ Olúwa lọ àti àwọn wòlíì míì ló ṣiṣẹ́ fẹ́ bàjẹ́. Àwọn gan ni Fáráò, ẹ kìlọ̀ fún wọn. Fáráò ṣègbé lọ́jọ́ kìíní àná o pẹ̀lú gbogbo nǹkan ogun rẹ̀. Ẹ kìlọ̀ fún àwọn táwọn sọ pé ká má bàa ṣègbé, ká tètè yá aṣọra wọn. Ibi táwọn lọ yí náà ìwọ̀n mo sọ ní ìsìnkú ní ẹnìkan dìídì ṣe àwo orin, àwo tó fi sọ oríṣiríṣi irọ́, oríṣiríṣi àfòmọ́ tó sọ nípa bàbá wa Olúwamọ́dẹdé, bàbá Olúwamọ́dẹdé prayer center nígbà náà lọ. Ẹni tó ṣe alátìlẹ́yìn fún gbogbo ọpọ́n ló ti sá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹnìkan tó sọ̀rọ̀ gan òun náà ti rí wàhálà àti ẹ̀tọ́ ń dojúkọ. Àkàmì àgbẹ̀pọ̀ sọ nípa Bádàrí, àkàmì àgbẹ̀pọ̀ ṣe bẹ́ẹ̀ nìkan ti ẹ̀dí lò wá sórí ijó òpó tó bẹ̀ sí sọ ìsọkúsọ nípa Adébóyè, ó sọ nípa Kúmúyì, kó sẹ́ bá sọ ìbọn ti sọ ti sàn ní Adérí, wọ́n ti sọ kọ̀ ní tẹ̀sán Barrister, àti ẹ̀dí ìyákájẹ́ ìdí ìwà abákọ̀lẹ̀ Barrister gbà yí rẹ̀ pé òun lòún bí ni. Ṣùgbọ́n kí nìkan mo fẹ́ sọ pé Rótìmí ìfẹ́ bá wà ní ó kéré gan ni ẹ̀ta ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí àgbàlagbà ni, ṣùgbọ́n Rótìmí ọjọ́ orí ẹ̀ kéré gan bí nǹkan tó ń fà sórí ara yìí lọ. Wọ́n pẹ́ nìkan tó mu tó ń yí lórí ẹ̀sọ́ ọmọ kó ṣọ́ra. Ẹni tó bá lọ fẹ́ borúkọ ọmọ Ìdó Èkìtì tó bá bọ̀ jẹ́, yóò ba ìgbésí ayé ara ẹ̀ jẹ́, yóò tẹ ayé ara ẹ̀ mọ́nú ẹ̀rọ̀fọ̀, yóò tẹ ayé ara ẹ̀ mọ́nú ìrì, òun fúnra gan ó ṣègbé. Wàláì omi kan bẹ́ẹ̀ lọ àwọn pẹ̀lú omi ọ̀gọ̀dọ̀, omi gangan máa ń ba ayé ẹni yẹn jẹ́ fún ara ẹ̀ tó bá kí ẹ ba ayé èèyàn jẹ́ lómi máa ń bà láyé jẹ́. Èmi ẹ ṣe wòlíì o, ẹ wò mí dáadáa, ẹ ṣe wòlíì, ṣùgbọ́n ẹni tèmi sọ̀rọ̀ nípa ẹni bàbá Sáàmù Olúalọ, kẹ́nìkẹ́ni má kó fẹ́ bá ní orúkọ jẹ́, ẹ fi ilẹ̀, ẹ fi bàbá ilẹ̀ sí tẹ̀ jẹ́ kí Ọlọ́run pẹ̀lú Ọlọ́run jọ ní ọ̀rọ̀, ẹ mọ̀gbà tó wọn àtọ́lọ́run jọ ní ọ̀rọ̀, ẹ mọ̀gbà tó wọn àtọ́lọ́run jọ ní àdéhùn, ẹ fi gbogbo wọn bá ti ń ṣe fi ilẹ̀, kí lẹ lọ ń wádìí nílé ìyàwó oníyàwó fún. Bàbá àbẹ́tẹ̀ ìwádìí ẹ̀gbọ́n ọmọ Ìdó ni, ẹ ṣe fi gbogbo àwọn eléyìí lẹ̀ fúnra wọn. Ṣé àbẹ̀rẹ̀ wa fẹjọ́ sùn pé nǹkan ṣẹlẹ̀ sóò ni? Bí ẹ bá tiẹ̀ pé pàdánù obìnrin jẹ́ tí wọ́n máa ní láti wọ́n máa jọ pé wọ́n ti nǹkan tí ò dáa. Ṣé bá àbẹ̀rẹ̀ ló pàdánù ìyàwó? Kí wàá ní wàhálà tẹ̀tẹ̀ pẹ́ gbà bẹ̀bẹ̀ sí sọ yìí ṣe ọ̀rọ̀ tí ò tiẹ̀ sí. Olúalọ nǹkan tó ti ṣe sí orílẹ̀-èdè Nàìjíríà, ìyálàyà ẹlòmíì ò lè tó ikú. Bàbá Olúalọ ń sọ fún aláàrú ní ẹni tó wá kọ́ gbé ọ̀rọ̀ yìí pé nílé wọn ẹ̀kọ́ onílé wọn ni wọ́n ti ra mọ́tò pé òun ra mọ́tò fún ẹni tán sọ ẹ̀. Ó lóun kọ́lé fún tó ṣòkú ìbẹ́ òkú ìyá àbókù bàbá ẹ̀ láti àlẹ́ tó ń fẹ́ ẹ̀ ṣe já ṣọ́ra. Èmi ń bẹ ọmọkùnrin tó pè tó yìí nǹkan ló dùn èmi jù. Bàbá tó kọ́ bẹ́ẹ̀ yìí mọ̀ pé àwọn àgbààgbà tó sọ lù ó ti fún ara ẹ̀ sọ́ra ẹ̀ ní ẹyin adìyẹ tó ń forí sọ àpáta. Mo dẹ̀ mọ̀ pé bí ètò ìkẹyìn adìyẹ kó lágbára tó kó pọ̀ tó, bó bá jẹ́ òkúta kékeré báyìí ló bá forí sọ yóò wó tán ni wàláì. Ẹ máa wo ẹbí ẹnìkan ló pò kíní kan relu kíní kan àbíkó ló pẹ ẹgbẹ́ náà lọ òun nínú dà. Ẹni tó jí mo ló ṣe pọ̀dù tó fi bú Olúwamọ́dẹdé ńgbà náà ló ṣe ṣe ọ̀rọ̀ òun dà lónìí. Wọ́n lè má kú wọn wà láyé bí aláìsinmi. Àkàrà ẹ bá ti ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ẹ ní gbúrò wọn ni. Ẹ lọ wo àwọn olórin tó sọ̀rọ̀ burúkú sí àwọn ara wọn gbà fẹ́ báyìí ló kọjá nínú wọn máa ń ṣègbégbé yìí ni. Ẹ jẹ́ kí mo fẹ́ bẹ arákùnrin ọ̀dọ́mọdé lápẹ̀rẹ̀ Rótìmí Dagboru Rótìmí ọ̀dàlẹ̀ Rótìmí Daniel yìí kó ṣọ́ra dáadáa. Ibi tó ń lọ yẹ ìlú tó ń lọ sí yẹ kì í ṣe pé ó gbúdọ̀ tẹ ó yà lè ti ṣọ́ra. Ìlú Ìdó ò ní gbà kí ẹ gbé ọmọ ológo ìlú wọn ká ẹ gbé wọlẹ̀. Olúalọ òdẹ ṣe é gbé wọlẹ̀, má gbé gbèsè ayé ara ẹ wọlẹ̀ Rótìmí Daniel. Má fi gbèsè ayé ara ẹ ṣe kátó máa bọ́ sínú ọ̀gọ̀dọ̀ gbẹ̀yìn lọ́rọ̀ ọ̀gọ̀dọ̀ ẹ bọ́ bá ti lè bọ́ síbẹ̀ ó lọ ni. Láì kó wà lókèèrè kó wà ní ibi tí ìbáwò kó wà. Afẹ́fẹ́ ò fẹ́ kàn án lára ọ̀ ṣọ́ra. Èmi kàn fẹ́ bẹ̀rẹ̀ pé mo pa àwọn fámìlì àwọn ẹbí ẹ á máa wò ẹ́ máa wò náà bàbá àgbàlagbà kí ló ṣe. Mo ti mú mọ́ra tó mo fi dáhùn tó fi sọ̀rọ̀ yìí. Ẹ pé mi ì ṣe wòlíì rárá, mi ì ṣe wòlíì, mi ì ṣàfà. Mo nífẹ̀ẹ́ sí ẹ̀sìn àbáláyé. Ẹ máa kókò ẹ̀kẹ́ ìdáhùn sọ̀rọ̀ àwọn oníwòlíì. Ẹ̀kọ́ ẹ̀kẹ́ ìdáhùn sí ẹ̀kẹ́ máa dájú wọn. Ibi tó lọ sí gangan ni pé ògo ìlú wa ni. Wọn ò sì ní ìbàjẹ́ láéláé. Wọ́n sọ pé bó bá nìkan tí o fẹ́ gbà tọ́wọ́ ní tó pé ohun tó ń bàjẹ́ ìtọ́ lọ bàbá ìkan báyìí mo fẹ́ gbà lọ́wọ́ tó bá pé ó lẹ́tọ̀ọ́ àti fún ẹ ní nǹkan kó fún ẹ má tó pé tó bá bàjẹ́ lọ́wọ́ kọ́ pé wọ́n pa ní oníròyìn
wọn dẹ̀ kí n ṣe oníròyìn, wọn ń ṣe akọ̀ròyìn, wọn ń ṣe akaròyìn, wọn ń ṣe agbàròyìn, ṣùgbọ́n àpà nífẹ̀ẹ́ sí pé ẹja abẹ nìkan jẹ́ ká lè fi rí owó. Ìwà tẹ́ ẹ bá sọ pé ibi ìyá rẹ pé international 419 ó ní gbòmí tẹ máa bàdé o 419 ní ìgbà tó bá ti ṣe àwájìyà ni mo lè sọ bíi márùndógún tó pé àwọn ni ògbólógbò 419 nígbà kan rí láyé òde ni nínú kan gbé àǹkárá sókè kan gbé trọ́sà white sísàlẹ̀ kan wọ̀ dandan love slippers ibi táyé wọn yí dénú. Ìwọ náà Rótìmí Daniel tó pọ̀ wà tó ní ìwà wí koko tó tó sílò ìlú tó lóun wí koko ibi tó ti wí koko náà afẹ́fẹ́ máa fẹ́ débẹ̀ o afẹ́fẹ́ máa fẹ́ débẹ̀ ẹ sọ fún Rótìmí wọn lọ pọ̀ lágbára gan bó ẹ bá ti sọ̀rọ̀ nípa pé òun máa rí pọ̀ òun rí mú tọ̀ àwọn ọmọ fẹ́ sọ pé Ọlọ́run ọba nìkan ló lè mú ni má lé ẹnìkan láti má sì gbọ́rúkọ ló kọjá lọ jáwọ́ lọ túnbá àwọn tó ń tẹ̀ ń kópọ̀ ti pọ̀ jù ó pọ̀ ju ẹ̀mí ẹ lọ pàtó bá sọ̀rọ̀ sí pé sáwọn tó sọ sí olúwalọ́ sọ̀rọ̀ sí àgbàgbà wòlíì ní CAC kí ló dé lọ ṣọ́ra o ìkìlọ̀ lèmi ṣe o èmi ò bú ẹ̀mí ò sì bẹ́ẹ̀ jàgbọ́n lọ ṣọ́ra kó má dípò lọ forí kó èmi kó má lọ fọwọ́ fa wàhálà fún gbèsè ayé ara ẹ̀ torí mo rí pé ọjọ́ orí ẹ̀ sì kéré gẹ́gẹ́ tó dẹ̀ sí lọ sí jìnnà ohun tó sì máa dà ńlá ayé sì pọ̀ ìbá dáa kó o kọjú sí ìkànnì tó lè jẹ́ pé o lè dá ńlá ayé lórí nǹkan tó ń ṣe tó bá ní ìdí followers àkàmọ́ nǹkan tó bá pé o lè ṣe tó máa ní followers tó jẹ́ pé ó pọ̀ ẹ wo VDM náà ṣé kò ní followers ni ẹ wo Natasha ṣé kò ní followers ni irú eléyìí kẹ́yìn ọ̀dọ́ máa lé kìí ṣe pé ẹ̀jẹ̀ ń balagbájá ló ẹ tó bà ló kọjá inú ẹ̀ nídùú sẹ́ láì kò sì ní ṣoore fún ẹ kódà Buhari ìdílé kò ní ṣoore fún ó sì tún dènà ọmọ tó bí ó bá òrẹ̀ tí ì níyàwó bó ò tí ì bímọ ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí Rótìmí Daniel tí èmi pé Rótìmí Dagboro Rótìmí ọ̀dàlẹ̀ ẹ tètè yá kìlọ̀ fún ẹ bá mi pín kínní kó rìn dáadáa ẹ bá mi pín kó débi tó bá wà kó gbọ́ ó lè gbọ́ pé ajá tí ó sọnù ó ṣe kó má gbọ́ fẹ́rẹ̀ lọ́dọ̀ o àti ń lu agogo yìí fún gbọmọgbọmọ pé ibi tó ń lọ yìí lọ́dọ̀ Olúalọ́ pàtàkì Olúalọ́ kìí ṣe tá ń kọlu o kìí ṣe tá ń kọlu o ìkànnì àwọn ẹyin ìlú ìdó tó gbúdọ̀ jáfọ́ ni ìkànnì àwọn ògo ìlú Ìdó Èkìtì Ìdó Fágbọ̀rọ̀ tó pé à ń wò lójú ni tí àwa ẹ sì jẹ kan náà àwọn ògo náà tani wàá gbàdá kó gbòdìlé tí wọ́n bàjẹ́ kí ìwọ Rótìmí Daniel àti bàbá tó jẹ́ bẹ̀rẹ̀ kẹgbẹ́ bẹ̀rẹ̀ ń àti àǹtí kan báyìí tó rí bàǹtù báyìí tó náà máa ń dá sí tí ẹ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ pé kò ògo tilé yóò bàjẹ́ má bà ògo lóògùn jẹ́ ẹ dákun tó lọ ẹ bá mi share kó dé ọ̀dọ̀ wọn ẹ bá mi pin lọ́dọ̀ wọn dáadáa share ẹ like ẹ comment ẹ lè bú mi omi nígbà má bú mi ẹ bá mi comment yìí wá ti wù mí ẹ comment ẹ sàlẹ̀ ẹ bú mi pé ṣàgbàlagbà kò sọ nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sọ pé àwọn kan pa àgbọdọ̀ dá èmi mo tó tún sọ lẹ́ẹ̀kan èmi ṣe pásítọ̀ ìyẹn ṣe àfà oníṣẹ̀ṣe ni mo nífẹ̀ẹ́ ṣe ṣẹ̀ṣe tó tán ẹ bá pẹ́ mo ń gbèjà Olúalọ́ báyìí torí pé Olúalọ́ wá láti ìlú tèmi ni ìdí ìlú tèmi gangan mo ń jà fún pé ẹ má bà Olúalọ́ lógo jẹ́ ẹ má bà ló pẹ́ tẹ́ ẹ lè bá jẹ́ ni ilé tọ́lọ̀ ti kọ́ ni kò léwó ẹ̀mọ́ iye àwọn tó ń jẹun lábẹ́ èmi ò gbowó bẹ́ẹ̀rẹ̀ o èmi ò gbowó oṣù lábẹ́ ọmọ èmi ò gbowó oṣù lọ́wọ́ ẹ̀mí kọ́dà àti ìjọdún báyìí sọ̀rọ̀ rí èmi àti wòlíì Olúalọ́ àjọ sọ̀rọ̀ rí ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí pé ẹ bá ti ń ṣe nǹkan eré pé olóko inú ìmọ̀ ń dùn sí yín káyé fẹ́lẹ́ pé bó ṣe ń ṣe káàkiri tó ń dá léṣẹ́ rẹ̀ ẹ̀mẹ́yà tó máa bọ́ ni ẹ̀mẹ́yà tó lọ ló ń bọ́ iléeṣẹ́ adámọ́gò tó ń dá kàkiri àti tìrẹ́jọ́ gbogbo ẹ̀ káàkiri àgbáláyé ẹ̀mẹ́yà tó mélòó nìwọ Rótìmí Dagboro yìí mélòó nìwọ ti ṣe mo ti gbọ́ pé ẹnìkan ti ẹ̀dí dìde ìpè kó kàn ṣàánú kó lásán tó bẹ̀rẹ̀ sí kígbe mo fẹ́ rówó ṣẹ́ná dẹ́sí ẹ̀ ìwọ tó ní ìkankan tó ní ìkẹ́ tó ń fẹnu báyìí tó ní ìkan tó yẹ kó súnmọ́ kó bá ọ lè ṣe ẹ́ lóore tó ń fẹnu báyìí àwíṣe Sunday Agbaye jáde lẹ́gbẹ̀rún ọkọ̀ tèmi jẹ́ àwíṣe pàdé yìí kákan fún pèpèdè ọmọ lójì dọ́ gangan mo rìdùà àti èmi àtẹ̀yìn àjọ níkú àjọ rírùn kájọ fà ìkúlẹ̀ gbẹ̀rẹ̀ ẹ bá mi share ẹ comment ẹ like ẹ subscribe sórí YouTube Dingy Oodua TV ayé ẹ̀yin náà dá ẹ follow wa ojú ti yàn God bless you. Dingy Oodua o Dingy Oodua o ẹ kàwé ìwé ká máa fi mọ bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀.